Ojúṣe tolórí tẹlẹ́mù ni iṣẹ́ ṣíṣe àtúnṣe àwọn àyíká wa jẹ́, kì í ṣe fún àǹfààní àwa nìkan àmọ́ fún àǹfààní àwọn èwe tó ń bọ̀ lọ́jọ́ iwájú. A kò lè fọwọ́ yẹpẹrẹ mú pàtàkì iṣẹ́ àtúnṣe àwọn àyíká wa rárá nítorí wípé ewu ńlá ló wà nínú àìbìkítà fún àtúnṣe àyíká wa. Ní ìmọrírì pàtàkì ìmọ́tótó àyíká wa, èyí ló mú kí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn ṣe mú ìmọ́tótó àyíká ìpínlẹ̀ yìí lókùnkúndùn láti wá wáwọ́ ìwà àìbìkítà àwọn èèyàn kan tí wọ́n ti sọ gbogbo etí títì àti ojú àgbàrá omi ìpínlẹ̀ yìí di ilé ìdalẹ̀sí, eléyìí tó mú àwọn ìṣòro bíi ìjàmbá omíyalé àti àjàkálẹ̀ àrùn lóríṣiríṣi lọ́wọ́ ló mú kí ìjọba yìí kọ́kọ́ gbé ìgbésẹ̀ kíkó àwọn irúfẹ́ ìdọ̀tí bẹ́ẹ̀ kúrò láwọn àyíká wa. Bákan náà ni ìjọba lábẹ́ iléeṣẹ́ tó rí sí ètò àyíká nípìnlẹ̀ yìí tún ṣe àfọ̀mọ́ àwọn ilé ìdalẹ̀sí wa tí wọ́n sì wá gbé àwọn gorodóòmù ìdalẹ̀sí kalẹ̀ káàkiri fún àǹfààní àwọn ará ìlú láti máa da ilẹ̀ wọn sí. Láfikún, ìjọba tún gùn lé iṣẹ́ kíkó àwọn ojú àgbàrá omi táwọn ará ìlú kan ti dípa pẹ̀lú ìdọ̀tí tí wọ́n sì tún la àwọn ojú àgbàrá omi tuntun mìíràn kí wọ́n lè dènà ìṣòro ìjàmbá omíyalé ní pàápàá jùlọ lásìkò òjò. Bákan náà ni iléeṣẹ́ tó ń rí sí ètò àyíká yìí tún mú iṣẹ́ mímú ẹwà bá àwọn ojú pópónà wa gùn ní pàápàá jùlọ ní olú ìlú ìpínlẹ̀ yìí Lábẹ́òkúta. Láti ìgbà yìí ni ìjọba yìí tún ti ń gbé àwọn ìgbésẹ̀ lóríṣiríṣi mìíràn láti rí dájú wípé àyíká tó lálàáfíà wà fáwọn èèyàn rẹ̀. Ọ̀tọ̀ ni kí a dáwọ́lé iṣẹ́ àkànṣe kan, ọ̀tọ̀ sì ni kí a lè fi ẹsẹ̀ irúfẹ́ ètò bẹ́ẹ̀ rinlẹ̀ dáradára. Lára àwọn ìgbésẹ̀ tíjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé láti ṣe àtúnṣe àyíká rẹ̀ ní ríra àwọn ọkọ̀ àti àwọn irinṣẹ́ ìkólẹ̀ kódọ̀tí pẹ̀lú èròǹgbà àti rí dájú pé àyíká rẹ̀ wà ní mímọ́ tónítóní ní gbogbo ìgbà àti láti tún rán àwọn èèyàn wa létí wípé ìmọ́tótó àyíká wa ṣe pàtàkì púpọ̀. Nítorí bẹ́ẹ̀, ní ìbẹ̀rẹ̀ ètò bíbá àwọn ará ìlú kó ìdọ̀tí wọn, ìjọba yìí ń ṣe eléyìí láì gba kọ́bọ̀ lọ́wọ́ wọn. Àti jẹ́ káwọn èèyàn wa kó máa rí i pé nǹkan tí ìjọba yìí tọ́nà wọn máa ṣe òun náà ló ń ṣe. So àti ní pé a fẹ́ sọ pé a ní kó máa sanwó fún pé à ń bá wọn tọ́jú ilé wọn, à ń wá kólẹ̀ wọn, nítorí pé a fẹ́ kán rí i pé à ń ṣe pẹ̀lú òótọ́ pé à ń ṣiṣẹ́ yẹn. Àwọn kan fúnra wọn ló máa mọ̀ wípé àsìkò ti tó pé kán ràn wá lọ́wọ́. Ní báyìí, ìjọba tún mú ìlọsíwájú bá àwọn irinṣẹ́ ìṣàtúnṣe ìlú àti láti lè rí i dájú wípé àyíká tó lálàáfíà wà fáwọn èèyàn rẹ̀. Láìpẹ́ yìí ni ìjọba tún ra àwọn ọkọ̀ ìgbàlódé tí wọ́n fi ń ṣe ìmọ́tónítóní àwọn ojú pópónà wa. Eléyìí ni ìjọba bẹ̀rẹ̀ pẹ̀lú olú ìlú Abẹ́òkúta. Akọ̀wé àgbà iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká nípìnlẹ̀ yìí, onímọ̀ ẹ̀rọ Fẹ́mi Fálànà ṣàlàyé bí àwọn ọkọ̀ náà ṣe ń ṣiṣẹ́ sí. Mọ́tò tẹ́rí tó ń gbá ojúnà pópó Tòtòrò ní nǹkan náà àwọn ìgbésẹ̀ tí gómìnà wa Ìbíkúnlé Amósùn tí wọ́n ń ṣe láti mú kí agbègbè àti àyíká Ògùn State kó mọ́ kó wà ní ìmọ́tótó. Ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti gba àwọn èèyàn lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n ń gbálẹ̀. A dẹ̀ ti ní àwọn irinṣẹ́ bíi mọ́tò tá a fi ń kólẹ̀ lóríṣiríṣi ọ̀nà. Ṣùgbọ́n àwọn èèyàn tó ń gbálẹ̀ yẹn a rí i pé iṣẹ́ tí bí ẹgbẹ̀rún èèyàn lè ṣe ní ọjọ́ kan, mọ́tò yìí á ṣiṣẹ́ yẹn ní bíi wákàtí kan. Ó tún sọ̀rọ̀ síwájú lórí àwọn èròjà lóríṣiríṣi tó wà nínú àwọn ọkọ̀ náà. A ní omi nínú tó yẹ pé àwọn ibi tí ìdọ̀tí bá wà bíi òróró, iyẹ̀pẹ̀ tó wà ní títì, á kọ́kọ́ tú omi yẹn sí, á ṣẹ̀ṣẹ̀ wá mú kinní bí ìgbálẹ̀ tó wà nínú ẹ̀, á fi gbá, á dẹ̀ wá fà á sínú inú àpò tó wà nínú mọ́tò yẹn kó tó di kó máa lọ dànù. Abala kìíní ni ètò yìí jẹ́ fáwọn ojú pópónà ìlú Abẹ́òkúta tó sì jẹ́ wípé irúfẹ́ ọkọ̀ yìí 3 ni ìjọba rà lábẹ́ abala yìí.
èròǹgbà ìjọba ni láti kọ́kọ́ rí bí àwọn ọkọ̀ náà yóò ṣe ṣiṣẹ́ sí kí wọ́n tún tó rà sí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ yòókù káàkiri ìpínlẹ̀ Ògùn. Bákan náà lára àfojúsùn ríra ọkọ̀ yìí tún ni láti tún ṣe ìdínkù àwọn ìjàmbá ojú pópónà eléyìí tó máa ń ṣẹlẹ̀ sáwọn tó ń ṣiṣẹ́ iṣẹ́ ìmọ́tótó àwọn ojú pópónà wa. Nítorí náà tí ìjọba bá ti ra àwọn ọkọ̀ náà sí, wọn yóò kó àwọn òṣìṣẹ́ wọ̀nyí lọ sáwọn ojú ọ̀nà tí àkọlùkọgbà mọ́tò tí ì pọ̀ jù. Láti tún lè fi mú àṣà ìṣàtúnṣe àwọn àyíká wa rinlẹ̀ sí nípínlẹ̀ Ògùn ló mú kí ìjọba yìí tún ṣe àgbékalẹ̀ ètò ìkólẹ̀ kódọ̀tí olóṣooṣù. Yorùbá bọ̀ wọ́n ní ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ti ń borí ooru. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àjàkálẹ̀ àrùn ló máa ń tinú àyíká tó bá lẹ́gbìn jáde. Ìdí nìyí tíjọba yìí tún fi mú ètò ìmọ́tótó àyíká ìpínlẹ̀ yìí lókùnkúndùn. Àmọ́ ṣá ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ìlú lórí àsìkò ètò ìkólẹ̀ kódọ̀tí yìí gẹ́gẹ́ bí àsìkò àti máa nọjú tàbí láti sinmi nílé kó wa wọn. Ìwà àìbìkítà fún ètò yìí jẹ́ ohun tó ń kan iléeṣẹ́ àyíká ìpínlẹ̀ yìí lóminú, eléyìí tó wá tún fi mú kí iṣẹ́ àbẹ̀wò rẹ̀ sí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà nípínlẹ̀ Ògùn lókùnkúndùn sí i, ní pàápàá jùlọ ní gbogbo àsìkò tí ètò náà bá ń lọ lọ́wọ́ ní gbogbo ọjọ́ Sátidé tó gbẹ̀yìn oṣù. Lásìkò àbẹ̀wò àwọn aláṣẹ iléeṣẹ́ yìí síjọba ìbílẹ̀ Ṣàgámù, ètò náà ń lọ lẹ́sẹẹsẹ. Àmọ́ ṣá báwọn ará ìlú kan ṣe ń ṣe àtúnṣe àwọn agbègbè wọn náà látún ti rí àwọn kan tí wọ́n kọtí ikún sí ètò kólẹ̀kódọ̀tí yìí táwọn agbófinró sì ń mú wọn lọ sí àwọn ilé ẹjọ́ alágbèéká tíjọba gbé kalẹ̀ fún ètò náà lórí ẹ̀sùn ìṣe àìgbọràn sófin ètò náà. Ilé ẹjọ́ alágbèéká náà ni ìjọba yìí tún gbé kalẹ̀ láti lè fi máa dá sẹ̀ríà fáwọn tó bá kọtí ikún sí ètò náà. Wọ́n dẹ̀ ti fi lélẹ̀ pé ẹni tí ò bá ti ṣe ó ti dọ̀rọ̀ yàn tán bá ti mú ó ń lọ sí ẹ̀wọ̀n ni ẹ tàbí kó gba ilé ẹjọ́. Tán bá dẹ̀ ti débi ilé ẹjọ́ ẹgbẹ̀rún 5 náírà ni wọ́n máa san. Ẹni tí ó bá dẹ̀ ti ní ẹgbẹ̀rún náírà 5 láti san ó ń lọ sí ẹ̀wọ̀n oṣù 3 ni. Ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lábẹ́ iléeṣẹ́ tó wà fún ìṣàtúnṣe àwọn àyíká wa ní ìpínlẹ̀ yìí mọrírì ìmọ́tótó àyíká rẹ̀ fún àlàáfíà àwọn èèyàn rẹ̀. Ìdí nìyí tí ọ̀rọ̀ àyíká yìí ṣe jẹ́ ìjọba yìí lógún gidi. Ojoojúmọ́ ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí ń ṣàtúnṣe àwọn ojú pópónà wa tí wọ́n sì ń bá àwọn ará ìlú kó ìdọ̀tí wọn tí wọ́n bá ti dájọ́ pẹ̀lú ọkọ̀ akódọ̀tí. Ní àsìkò ètò ìkólẹ̀ kódọ̀tí olóṣooṣù tí wọ́n ṣe kọjá láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, gómìnà Ìbíkúnlé Amósùn tún lọ káàkiri láti ṣàmójútó ètò náà ní ojú ọ̀nà másọsẹ̀ ìlú Èkó sí Ṣàgámù. Gómìnà kò ṣàìfajúro sí báwọn ará ìlú kan ṣe kọtí ikún sí òfin ètò kólẹ̀ kódọ̀tí náà tí wọ́n sì fi mú àwọn tọ́wọ́ tẹ̀ láti lọ fojú ba ilé ẹjọ́. Gẹ́gẹ́ bí òfin ètò ìkólẹ̀ kódọ̀tí olóṣooṣù yìí, àwọn ará ìlú ní láti gbé ilé kówá wọn láàrin aago 7 òwúrọ̀ sí aago 10 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Sátidé tó gbẹ̀yìn oṣù láti lè ṣe àtúnṣe àwọn agbègbè wọn. Òfin tó wà ní Ogun State nípa environmental sanitation ni pé òfin kónílégbélé ní ọjọ́ Sátidé tó gbẹ̀yìn lóṣù ní aago 7 sí aago 10. Wọ́n ní kí pé ká gbélé láti sùn o láti kàn jókòó sínú ilé, ká wà ní àyíká wa láti tún àyíká wa ṣe. Wọ́n ní kí ni òfin yẹn wà fún. Ìdí nìyí tíjọba ṣe ṣe àgbékalẹ̀ ilé ẹjọ́ alágbèéká yìí láti fi mú àwọn kọ̀lọ̀rọ̀ sí tó bá lòdì sí òfin ètò yìí dánrin. Bákan náà tún ni ètò ń lọ lọ́wọ́ láti tún dá àwọn òṣìṣẹ́ wọléwọlé padà sílùú láti lè tún rí dájú wípé àwọn ará ìlú mú ọ̀rọ̀ àyíká wọn lókùnkúndùn. Ìgbésẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ báyìí pé a fẹ́ dá nǹkan tí à ń pè ní wọléwọlé padà, pàápàá ní àwọn ìbílẹ̀ ìjọba tó súnmọ́ aráàlú. Nítorí pé tí a bá ń ṣe àwọn yẹn láti àwọn ìgbèríko wa, á dé ọ̀dọ̀ wa ní ìgboro láti bẹ̀ a máa yé wa. Torí àwọn èèyàn wa wọ́n kàn fẹ́ kéèyàn máa sọ kó máa sọ ní gbogbo ìgbà kí wọ́n dẹ̀ máa rí i pé wọ́n ń gbé ìgbésẹ̀ yẹn. Torí náà a fẹ́ ṣe nǹkan tá à ń pè ní wọléwọlé bí ẹ̀tàyé àtijọ́ tí wọ́n máa lọ, kì í ṣe pé ojú títì àbí wọ́n kàn rí gọ́tà. A fẹ́ máa wọnú ilé
káwo ibi tí wọ́n ti ń ṣe oúnjẹ, ibi tí wọ́n ti ń sùn. Ṣé mo tí wọ́n bá ti rí pé nǹkan bẹ́ẹ̀ yẹn ń lọ, àwọn náà wọ́n á súnra kì, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Ó wá ṣe pàtàkì káwọn ará ìlú náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba yìí lórí akitiyan rẹ̀ láti ṣàtúnṣe àwọn àyíká wa. Mo rọ̀ àwọn aráàlú pé kí wọ́n jọ kí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà lórí àléfà. Ìjọba ń ṣe takuntakun, wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí pé gbogbo agbègbè wa, gbogbo àyíká wa ó mọ́. Ṣùgbọ́n táwa bá ń ṣe tí àwọn ò ràn wá lọ́wọ́, ẹ wo akólè tó ń sìn ẹlòmíì pure water tó mú akọ̀dẹ̀ sọ́lẹ̀ adé máa lọ. Ìgbà míì máa cross ẹlòmíì pé láti inú mọ́tò orí títì tó mọ́ báyìí ó dẹ̀ ju pure water sí. So mo rọ̀ àwọn èèyàn wa pé kí wọ́n jọ kí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí wọ́n lè jẹ́ kí agbègbè wa kó máa mọ́ tónítóní, kí wọ́n dẹ̀ máa bá wa ṣe iṣẹ́ yẹn papọ̀ níjọ́ tí a bá pọ̀ ní environmental Saturdays pé kí wọ́n jáde láti ṣe ètò gbálégbátà. Gbogbo ìgbésẹ̀ ìjọba tó wà lóde báyìí nípínlẹ̀ Ògùn láti rí i dájú wípé gbogbo àyíká rẹ̀ wà ní ìmọ́tótó ló wà fún àǹfààní àwọn ará ìlú. Ní báyìí ọ̀pọ̀lọpọ̀ ló ti wá rí àǹfààní wọ̀nyí tí wọ́n sì ń gbóṣùbà fún ìjọba yìí lórí àwọn akitiyan rẹ̀ lórí ètò ìmọ́tótó àyíká wa. Ọ̀pọ̀lọpọ̀ ló wá sọ̀rọ̀ lórí pàtàkì àwọn ètò ìmọ́tótó agbègbè wa àti ìdí tó fi ṣe pàtàkì láti fi tẹ̀lé àwọn òfin tó rọ̀ mọ́ ìṣàtúnṣe àwọn àyíká wa. Ìmọ́tótó dáa ká máa ṣe torí tí a bá ń ṣe ìmọ́tótó oríṣiríṣi àrùn kò ní lè wọlé sí àyíká yẹn. Bọ̀ bí ìjọba rẹ̀ ṣe ń fún wa náà mọ́tò tó ń bá a fi kó inú wa gan dùn. Ìgbà tó ti pàṣẹ fún àwọn èèyàn pé kí wọ́n máa ṣe ìmọ́tótó, àwọn èèyàn dẹ̀ ń ṣe, àwọn mọ́tò yẹn náà wá, wọ́n dẹ̀ ń kó gbogbo àwọn ìdọ̀tí yẹn. A dẹ̀ rí i pé látìgbà tá ti ìjọba yìí ti bẹ̀rẹ̀ ìyàtọ̀ wà everywhere, gbogbo ẹ̀ neat, kò sí dọ̀tí. Gbogbo ohun tí olórí wa ṣe ó tẹ́ wa lọ́rùn torí àsìkò ẹ̀ tù wá lára, Ọlọ́run jẹ́ kó túbọ̀ tù wá lára ju ìjọba yìí lọ. Ìmọ́tótó àyíká dẹ̀ ṣe pàtàkì torí ìmọ́tótó ló ṣẹ́gun àrùn gbogbo. Kó túbọ̀ wá tẹ̀ra síwájú láti máa bá wa ṣe ìmọ́tótó yẹn lọ síwájú àti síwájú sí i. Wọ́n máa fi àwọn èèyàn wa lọ́rùn sílẹ̀. Ìmọ́tótó àyíká dà, ó ní kò ní jẹ́ ká ní àjàkálẹ̀ àìsàn, ó ní kò ní ká gẹ̀ẹ́tì kọ́lẹ́rà. Ìmọ́tótó dà nílé, ó dà ní gbangba, ó dà láàrin ọjà. Ó yẹ ká ṣe ìmọ́tótó. Ìgbésẹ̀ tí wọ́n gbé káwọn fi ń kó mọ́tò kó ìdọ̀tí yẹn ó tẹ́ àwa lọ́rùn torí ọ̀pọ̀lọpọ̀ inú ilé ẹ̀ ò ṣeé wọ̀, ó lómi ilé jẹun lórí àkìtàn àdẹ̀fẹ́ bẹ́ẹ̀. Tí èèyàn bá ń ṣe ìmọ́tótó àìsàn máa jìnnà síyàn, kò ní sí pé bóyá èèyàn lọ sí hospital lẹ́yìn lọ sí hospital lọ́la. And more so good ìjọba ti provide àwọn mọ́tò tó a máa kó àwọn ilẹ̀ yẹn kiri, so kò dẹ̀ yẹ kó ní wá lára láti tún gbogbo àyíká wa ṣe nígbà tó yẹ pé àti máa rẹ́ni tó bá a tún ṣe. Tá a bá ń tún àyíká wa ṣe, a rí pé àlàáfíà ó máa wọlé tọ̀ wá, ìlera wa gan ó máa dé, àkòní sí inú pé bóyá à ń ṣàìsàn lé ní ṣàìsàn lọ́la. Fún ìjọba ti Ogun State ó jẹ́ ìjọba tó dára because ìmọ́tótó ṣe pàtàkì nínú ìgbésẹ̀ ènìyàn, so nínú ìlọsíwájú ènìyàn náà tẹ́ bá wo nínú ẹ̀sìn Islamic àti ẹ̀sìn Christianity náà ó dá ìmọ́tótó dá, tí ó bá sí ìmọ́tótó a lè lọ síwájú, àdúrà ò dẹ̀ lè gbà. A dúpẹ́ lọ́wọ́ ìjọba fún ètò tí wọ́n ṣe fún wa ìtorí ìmọ́tótó àyíká ṣe pàtàkì. Àwa fúnra wa náà mọ̀ pé tá a bá tún bẹ̀rẹ̀ láti orí ara wa, tá a bá ń tún ara wa ṣe kó tó wá di àyíká wa pàápàá, àwa náà máa rí àlàáfíà nínú àgọ́ ara wa yàtọ̀ débi pé a tún wá bọ́ sínú àyíká wa láti tún ṣe. Ó ṣe pàtàkì fún wa láti ṣe ìmọ́tótó, so a dúpẹ́ lọ́wọ́ wọn fún ọkọ̀ tán gbé sílẹ̀ fún wa láti máa fi da ohun ẹlẹ́gbin wa sí. Wọ́n ń ṣe o torí àárín wọn títì, wọ́n ń gba títì lórí ọ̀rọ̀ ọlẹ̀ náà ládùúgbò a máa ń kó jọ, wọ́n máa ń gbé
wọ́n dẹ̀ tún máa ń kó gbogbo tójú títì tí wọ́n bá ń gbé sórí kọ́lífẹ́ẹ̀tì yẹn. bákan náà ni wọ́n tún ní àmọ̀ràn wọ̀nyí fún ìjọba àti àwọn tó ń ṣe àìgbọràn sófin ìkólẹ̀kódọ̀tí olóṣooṣù. kò tí ì dìgbà tí ìjọba bá sọ fún wa pé ká tán àyíká ṣe ká tó tún ṣe mọ̀ọ́sọ́ tí wọ́n ń gbà tó rẹ̀ ti ní ká máa tún ṣe èmi ò rò pé ó yẹ kí wọ́n lè máa jáde so ìmọ̀ràn tí èmi lè gbà wọ́n ni pé time tán bá fún wa at least kò ń ṣe the whole day náà máa fún wa so time tán bá fún wa ká make sure pé àtàyèká wa ṣe ká lè wà ní àlàáfíà kọ̀ọ̀kan gbogbo wa lè balẹ̀. èmi ò bá rọ àwọn èèyàn bẹ́ẹ̀ pé tó bá ti dijọ́ sátidé tán ní ká máa ṣe ìmọ́tótó yẹ ká try láti máa ṣe fáǹfààní tiwa náà ni kì í ṣe fún pé ìjọba kọ́ ló fẹ́ bá wa gbélé wa ìjọba kọ́ ló fẹ́ bá wa ṣe ìmọ́tótó àyíká wa àwa ló tọ́ sí láti máa ṣe èmi bẹ̀ gbogbo àwọn èèyàn wa kí wọ́n máa bọ́ ta kí wọ́n máa ṣe ìmọ́tótó yẹn nǹkan tó dáa ni fún àǹfààní ara wa tàwọn ọmọ wa nítorí tá a bá ń dalẹ̀ sójú àgbàrá tó bá di ọ̀rọ̀ omíyalé àwa náà lè ó máa kó bá Ọlọ́run má jẹ́ àrógun omíyalé nílùú yìí. kì í ṣe pé títì náà máa kó sí wọ́n máa mú àwọn èèyàn á ní kó san 5,000 naira yẹn kọ́ ní kó ní ẹ̀kọ́ after àdúgbò lẹ́ẹ̀kan máa lọ ẹlòmíì ó máa ṣùgbọ́n ló máa tan jẹnẹrétọ̀ á máa wo fíìmù tí ó ti yẹ nígbà sanitation níbi táwa ń gbé ní ìsàlẹ̀ Aké tí ó ti yẹ yín mo máa ń pe àwọn tájọ ń gbé ni pé ẹ yẹ ká ṣe ìmọ́tótó àyíká wa so but fortunately màá kàn lè rí i pé wọ́n lè ti tan jẹnẹrétọ̀ wọn lè ní dá mi lóhùn tí ó ti yẹ fún ìgbésẹ̀ yìí ó yẹ kí àwọn kí ló máa ń pè wọ́n náà àwọn environmental sanitation tó ń pè wọ́n ní CAI ó yẹ kí wọ́n wọ inú àwọn agboolé yẹn kí wọ́n wo ibi tọ́lẹ́tì wọn ibi tó ń ṣe ìgbọ̀nsẹ̀ wọn kí wọ́n wo bó ṣe rí. à ń gbà tá a ti mọ̀ pé kinní yìí òfin ni kò dẹ̀ sẹ́ni tí òfin ò lè mú ó yẹ ká lè dúró sínú ilé ká ṣe àmọ́tótó àyíká wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí pé ó jẹ́ pé a ò dọ́gba òun lè fi máa ń rí àwọn ọ̀pọ̀lọpọ̀ míì tí wọ́n máa jáde ẹlòmíì náà wà tó jẹ́ pé ibi tó ń lọ yẹn ó ṣe pàtàkì o ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì máa ń fi orí kunkun sí ni a ò dọ́gba ní kókó bẹ̀. ìgbésẹ̀ tán lè gbé náà ni wọ́n ti ń gbé yẹn nígbà tán bá ń gbé ìgbésẹ̀ yẹn tí wọn ò bá yé gbé tó jẹ́ pé ẹni tí wọ́n mú kò lọ lọ́fẹ̀ẹ́ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn ó máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó káwọ́ ọmọ ẹ̀ bọ́ra torí wákàtí mélòó ni wákàtí 3 péré ni so ó yẹ ká lè fààyè sílẹ̀. ní ọjọ́ ajé ọjọ́ 4 oṣù kẹta ọdún 2013 gómìnà ìbíkúnlé amósùn gbàlejò ikọ̀ aṣojú póòpù lọ́fíìsì rẹ̀ lókè mọ́sàn. nínú ọ̀rọ̀ rẹ̀ aṣojú póòpù nílẹ̀ yìí ṣàlàyé ìdí àbẹ̀wò wọn sí gómìnà. It is a visit that helps me to prepare for the appointment of another bishop for Agbegbe. bákan náà ló tún sọ̀rọ̀ lórí ìmọrírì ipa tíjọ Catholic ń kó lórí ìpèsè ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn. nígbà tó ń fèsì gómìnà ìbíkúnlé amósùn kò ṣàì fi ìmọrírì ìjọba rẹ̀ hàn lórí ipa tí ìjọ náà ń kó lórí ìpèsè ètò ìlera àti tí a bá ń sọ̀rọ̀ ìtàn ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ògùn. bákan náà ló tún ṣàlàyé ìgbésẹ̀ ìjọba rẹ̀ láti mú ìgbéga bá ipò tí ètò ẹ̀kọ́ wà nípínlẹ̀ yìí yálà iléèwé aládàáni ni o tàbí ti ìjọba. Indeed, we need to collaborate and partner with all the missionaries that have actually helped us. We have what I call uniqueness, because when the missionaries came, I think Agbegbe was more or less their first port of call. And that was why today, when you talk of very good schools, almost 90% of those schools are owned by the missionaries. So if we are to now say all the schools, let's give it back to the missionaries, then so many of our children will be out of school. And of course, I'm sure you know this, that if we fail to provide all these avenues, we will not enjoy what we have. And that is why as a government, when we came in, we said, let's look at this thing. We are not in competition with the missionaries. No. In fact, we are partners in progress. gómìnà tún dúpẹ́ lọ́wọ́ ìjọba náà fún àbẹ̀wò wọn tó sì béèrè fún àdúrà àwọn fún ìjọba rẹ̀ àti àwọn èèyàn ìpínlẹ̀ yìí lápapọ̀ ní pàápàá jùlọ lásìkò ààwẹ̀ lẹ́ǹtì tó ń lọ lọ́wọ́ yìí. ní ọjọ́ ajé ọjọ́ 6 oṣù kẹta ọdún 2013 gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ́ ìbíkúnlé amósùn búra fún alákòóso titun àti adájọ́ àgbà fún ìpínlẹ̀ Ògùn pẹ̀lú akọ̀wé àgbà fún iléeṣẹ́ tó rí sí ètò ìdájọ́ nípínlẹ̀ yìí. ìbúra náà wáyé látàrí alákòóso iléeṣẹ́ náà tẹ́lẹ̀ rí tó tún jẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn tó fi iṣẹ́ sílẹ̀.
lẹ́yìn tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn ti ṣe àbẹ̀wò lẹ́sẹẹsẹ fún wọn tí wọ́n sì ti gbà wọ́n wọlé ni gómìnà wá búra fún ìyáàfin Abímbọ́lá Ìbírónkẹ́ Akérèdọ́lù gẹ́gẹ́ bí alákòóso iléeṣẹ́ ètò ìdájọ́ àti adájọ́ àgbà nípínlẹ̀ Ògùn àti ìyáàfin Odùníyì Fúnmilọ́lá Patricia gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún iléeṣẹ́ náà. I, Abímbọ́lá Ìbírónkẹ́ Akérèdọ́lù, do swear that I will be faithful and bear true allegiance to the Federal Republic of Nigeria, and that I will serve, protect, and defend the Constitution. I, Patricia Fúnmilọ́lá Odùníyì, hereby solemnly declare, swear, and pledge that in the service of the state of Nigeria, 1, I will be faithful and bear true allegiance to the Federal Republic of Nigeria at all times. 2, I will well and truly serve Ogun State in the office of Solicitor General and Permanent Secretary. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi ìbúra náà, gómìnà Amosun kí àwọn méjèèjì kú oríire tó sì tún ké sí wọn láti ṣiṣẹ́ wọn dójú ìwọ̀n. Bákan náà ni gómìnà tún gbà wọ́n níyànjú láti ṣiṣẹ́ takuntakun kí wọ́n lè tún kópa tó jọjú nínú akitiyan ìjọba yìí láti ṣe àtúnṣe àti àtúntò ìpínlẹ̀ Ògùn. But this is a call to serve, really. At moments like this, yes, people will come out and say congratulations, deservedly so, but a lot of things come with that congratulation, challenges, but honestly, this is a call to serve. Our job is well cut out for us. When you see those that have served before us, they did so brilliantly well, diligently well, selflessly well. So whatever we do, we are still trying to catch up. Alákòóso titun náà àti akọ̀wé àgbà tún jìjọ dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àǹfààní tí wọ́n fún wọn yìí tí wọ́n sì ṣèlérí láti sa apá wọn láti mú àyípadà rere bá ilé iṣẹ́ náà. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn Ìṣẹ̀yà.